A kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì yìí. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà o. Tijó tayọ̀ ohun orin òun ni àwọn olùgbé Alábà International Market àti àwọn olùtajà fi kí ọ̀gbẹ́ni Peter Obi káàbọ̀ lónìí, ẹni tí í ṣe olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ Labour Party. Gbogbo àwọn ènìyàn túyáyá túyàyà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, tó bẹ́ẹ̀ gan-an ẹsẹ̀ ò fẹ́ẹ̀ gba èrò ní Alábà International Market lónìí níbi tí Peter Obi ti ń ṣe ìpolongo ìdìbò. Ẹ jẹ́ ká jọ wò ó, à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ má gbàgbé láti fi èrò tiyín ránṣẹ́ lórí comment section kí ẹ sì máa subscribe sí orí ìkànnì Pavilion TV
Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà o. Ẹ subscribe sórí ìkànnì yìí Obidient TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.